ẹ káàsán gbólé ẹ káàsán sí wọn lókè láti rédíò láti rédíò ètò ẹni ṣe pàtàkì ẹ má gbàgbé lọ́la o ní ọ̀túnla ní ọjọ́ Sunday ọjọ́ ìsinmi wọ́n máa ṣe Eshu Day ní Èkó ní St. Aknan Air Force Base PWD ní Ìkẹjà láti aago 11 títí di aago 5 ìrọ̀lẹ́. Eshu Day, Eshu kì í ṣe Satani, Eshu is not Satan. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ó yé wa, ó ṣe pàtàkì. Bá wa kéde ọ̀rọ̀ ìjáde torí wọ́n ti pa irọ́ mọ́ Eshu wa. Mo dẹ̀ fẹ́ fi ọ̀rọ̀ tèmi yìí mo fẹ́ fi jẹ́ pé kó yára kí n ṣàlàyé dáadáa. Ẹ ti máa gbọ́ tí mo ti ń sọ àwọn ọ̀rọ̀ lórí kìíní. Mo dẹ̀ fẹ́ kó yé wa, ẹ jọ̀ọ́ ṣẹ́ni láì ṣe iṣẹ́ yìí láì sọwájí nínú ẹ̀mí a lè gba Yorùbá nation. Láì sọwájí nínú ẹ̀mí a lè gba Yorùbá nation. Ntí mò ń fẹ́ ṣàlàyé fún wa nìyẹn torí púpọ̀ nínú wa a mọ̀ pé wọ́n parọ́ fún wa. Irú ọ̀yẹn làwa fẹ́ já pátápátá. À ń gbìyànjú àti ṣàlàyé mi ní pẹ́jù lórí ètò mo kàn fẹ́ ṣàlàyé fún wa ni bàbá ṣe ń gbọ́ ètò ẹ bá a pín. Wọ́n ti pa irọ́ fún gbogbo ọmọ káàró jẹrẹ pátápátá pé Eshu Satan ni kìdẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Mo dẹ̀ bá fi hàn ilé ni ẹ dá tẹ̀síwájú ẹ ṣeun. Ẹ jẹ́ ká lọ sí bíbáyìí. Ṣe rí ìwé tí wọ́n kọ mí báyìí mo fẹ́ wá yẹn fún yẹn má bínú 1 second. A máa padà wá bẹ́ẹ̀ yẹn sí. Ṣe rí ìwé tí wọ́n kọ mí báyìí ìwé yìí tẹ́ ń wò yìí vocabulary of the Yoruba language. Wọ́n ń sọ pé àwọn bàbá wa Reverend Samuel Ajayi Crowther ló kọ ìwé yìí. Èmi ń sọ fún yín pé irọ́ ni. Èmi ń fi gbogbo ẹnu sọ fún yín pé irọ́ ló bá dé. Wọ́n pa irọ́ ńlá pa bàbá irọ́ ni. Mo ní máa ṣàlàyé fún yín. Ẹni tó kọ ìwé yẹn gangan ni arákùnrin tí wọ́n ń bẹ báyìí. Èbó dẹ̀ ni ó wá láti Wales. Reverend O.E. Vidal, Reverend Owen Emerick Vidal òun ló kọ. Òun ni bishop designate ní fún ilẹ̀ Syria lóhùn nígbà yẹn. Mo lè máa fi hàn yín ìdí tí mo ṣe sọ pé òun ló kọ. Ṣé ni wọ́n sọ pé àwọn bàbá wa Reverend Samuel Ajayi Crowther ló kọ. Kọ́lọ́n fọ̀rọ̀ kẹ́ wọn àwọn kan ló kọ o. Wọ́n lò wọ́n ni ṣé àwọn pé wọ́n kó wọn sóko ẹrú kan tó fi wọ́n lẹ̀ bọ́n ṣe fi wọ́n lẹ̀ ń fi wọ́n sínú ẹ̀sìn pé kán bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀sìn. Oko ẹrú náà ṣì wà tí wọ́n gbogbo tó bá sọ fún wọn ní kán máa ṣe pé kán ṣe ni wọ́n láti ṣe torí pé kíni ṣẹ̀dá arákùnrin tí ó kọ ìwé tí mo dárúkọ yẹn Reverend O.E. Vidal òun ni bishop ní ó ṣe bishop designate ní ilẹ̀ Sierra Leone. Àwọn òde tó ní ipò ntọ́ bá sọ fún Reverend Ajayi Crowther ló máa ṣe pé kán ṣe ni wọ́n máa ṣe wọn ò tó sọ fún pé rárá àwọn ò lè ṣe. ṣe rí pé wọ́n parọ́ mọ́ Reverend ni ìyẹn lèmi fẹ́ fi hàn wá. Reverend tí ẹ̀ ń wò mí báyìí ń bọ̀ àwọn dànù wọ́n fẹ́ fi hàn yín. Àwọn ní Reverend Samuel Ajayi Crowther mo fẹ́ kẹ́ mọ̀ pé wọ́n pa irọ́ mọ́ wọn ni. Irọ́ pátápátá náà pa mọ́ wọn. Àwọn kọ́ ni wọ́n kọ ìwé yìí. Àwọn kọ́ ẹni tó kọ ìwé yìí gẹ́gẹ́ mo ṣe sọ kọ́lọ́n fọ́run kẹ́ wọn a dẹ̀ fẹ́ kí a máa láti ṣe ọ̀nà bí a ṣe máa ṣe kí àwọn lálẹ̀ kí wọ́n gba àwọn bàbá wa tọwọ́ tẹsẹ̀ padà sí àárín wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n jẹ́. Torí irọ́ ni wọ́n pa mọ́ wọn. Àwọn kan náà tẹ ìwé mo fẹ́ fi ẹ̀rí yẹn hàn yín ní orí ètò yìí. Ẹ jẹ́ ká ẹ bá máa ká lọ lórí ètò ẹ ṣeun. Àwọn tí wọ́n kọ ìwé tí wọ́n fi purọ́ fún wa yìí àwọn ẹlẹ́sìn Kristẹni ni o. Àwọn ẹlẹ́sìn Kristẹni ló kọ ìwé yìí. Tẹ́ bá wo ibi tí mo ti gbé ń fi àpẹẹrẹ hàn yín Church Missionary Society lórúkọ wọn. Church Missionary Society ẹ máa wá wo nǹkan tí wọ́n kọ sí abẹ́ ti Reverend Samuel Ajayi Crowther ẹ rí Church Missionary Society ṣe ti rí bẹ́ẹ̀ yẹn Church Missionary Society àwọn náà kọ o. Ìtumọ̀ yẹn ni pé ìwé tó ń fi sọ pé Sátánì Eshu jẹ́ Sátánì àwọn Kristẹni ló kọ o.
a fún wọn ní àṣẹ àti agbára sọ̀rọ̀ mi yẹn yín mò ń ṣàlàyé fún wa kó yé wa dáadáa yín o jẹ́ ká tún tẹ̀síwájú ẹ ṣeun ẹ bá máa pé tèbẹ́ ṣe ń wọlé o ẹ ṣeun. Nínú àwọn ọ̀rọ̀ tó sọ wọ́n dárúkọ pé bishop designate pé ara iṣẹ́ tó máa kọ́kọ́ ṣe ni pé ó máa ṣe ètò yẹn pé wọ́n ti túmọ̀ àwọn nǹkan tí wọ́n fẹ́ kí wọ́n mọ̀ sí èdè Yorùbá wọ́n á dẹ̀ fi ẹ̀sìn yẹn òun ló máa fi máa tiwa ló máa fi ló máa jẹ́ nǹkan tí wọ́n máa fi máa ṣe wàásù fún wa nínú ìwé yìí ni wọ́n kọ o ta wá ní bishop designate tó ń sọ nípa ẹ̀ ò kì í ṣe Reverend Samuel Ajayi Crowther o ẹni tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ nílé bishop designate ṣẹ́rí Reverend E.O. Vidal mo fẹ́ kẹ́rí dáadáa ni o ṣẹ́rí bishop ṣẹ́rí pé bishop designate ni tẹ́ bá lọ wo abẹ́ ti tàwọn bàbá wa kọ́lọ́n fọ́run kẹ́ wọn táwọn bàbá wa Samuel Ajayi Crowther wọn kì í ṣe bishop designate rárá designate ìtumọ̀ yẹn ni pé ẹni tó kọ ìwé yẹn nìyẹn ìyẹn àkọ́kọ́ ẹ̀rí ni wọ́n fi hàn yín yìí o ìkejì kẹ́lẹ́ mọ̀ pọ́n ń parọ́ mo fẹ́ fi hàn wá ẹ jẹ́ ká lajú wa ẹ jọ kì í ṣe eléyìí kì í ṣọ̀rọ̀ jà kì í ṣọ̀rọ̀ bínú mo fẹ́ kí a lajú wa ni ẹ má bínú ẹ wo ìwé yẹn dáadáa ìwé tí wọ́n sọ pé àwọn reverend kọ kẹfì mọ̀ pé irọ́ ló bá dé orúkọ ẹni tó wà orúkọ òwò lábẹ́ ìwé ńgbà tó ń tà ń bò mí Owen Emrick Vidal ṣe rí bẹ́ẹ̀ yẹn ó túmọ̀ sí pé wọ́n parọ́ mọ́ Reverend Ajayi Crowther irọ́ náà pa torí ẹni tó kọ ìwé yẹn gangan òun orúkọ ẹ̀ ń bíbáyìí ẹ jẹ́ kí n fi báyìí hàn yín ṣe rí pé orúkọ méjì rẹ̀ tẹ́ bá wo bẹ́ẹ̀ yẹn ẹ̀rọ orúkọ méjì ní ilé ìtàn fi fún àwa láti fi bò àwa lójú wọ́n kọ pé òun ni pé Samuel Ajayi Crowther ló kọ ọkọ lọ́n fúnra kẹwọn àwọn kan ló kọ ẹni tó kọ gangan wọ́n fi pamọ́ fún wa òun lárákùnrin yìí èrí ẹ̀ àṣírí yẹn ni mò ń tú fún yín lẹ́nìí ẹ wò Owen Emrick Vidal ṣẹ́rí O.E. Vidal ẹ jẹ́ ká lọ wo títẹ̀ yẹn O.E. Vidal ẹ ti rí pé ẹni tó kọ ìwé yẹn nìyẹn kì í ṣe Reverend Samuel Ajayi Crowther rárá wọ́n parọ́ mọ́ wọn ni wọ́n lò wọ́n torí pé wọ́n fi wọ́n lẹ̀ ní oko ẹrú wọ́n fi wọ́n sínú ẹ̀sìn oko ẹrú náà lọ sí wà nítorí bá sọ fún wọn pé kọ́ sọ náà máa ṣe kọ́ ṣe náà máa ṣe àwọn kan ní kì í ṣe wọn tiẹ̀ jẹ̀bi rárá wọ́n lò wọ́n ni kọ́ lọ́n fọ́n lókè Reverend Samuel Ajayi Crowther kí àwọn ọmọ Èṣù ká wá ètò bá ṣe máa ṣe láti fi gbà wọ́n wọlé nínú ẹ̀mí padà sáàrin wa torí wọ́n parọ́ mọ́ wọn ni ẹ̀rí ẹ̀ la fi hàn yín ẹ jẹ́ ká tẹ̀síwájú díẹ̀ sí ẹ ti ń ṣe pé irọ́ ló pa Ajayi Crowther kọ́ ló kọ òwe yẹn lẹ́ẹ̀kan sí fún àwọn tó má sì ní tí ìwọ bá ti dá yín lójú ẹ wò Reverend Owen Emrick Vidal ni wọ́n kọ síbẹ̀ yẹn wọ́n fi ń pa owó táwọn ọmọ ti yọ Reverend kúrò ẹ̀ ní mọ̀ but orúkọ òwe yẹn náà ni Yorùbá vocabulary of Yorùbá language ẹ jẹ́ n fi hàn yín ṣe rí Yorùbá language vocabulary mo fẹ́ gbé sókè kẹrin ẹ má bínú mo fẹ́ kẹrin dáadáa ni ṣe rí vocabulary of the Yorùbá language ṣe ti rí bẹ́ẹ̀ yẹn Reverend O.E. Vidal wọ́n yọ Reverend wọ́n yọ yẹn kúrò kẹ má rò pé bóyá ẹ̀ ń lè so papọ̀ àmọ́ irọ́ ló bá dé àwa ti rí ẹ jẹ́ kí n sún sókè mo fẹ́ kí ẹ sún sókè kẹrí dáadáa mo fẹ́ kẹ́ rí orúkọ yẹn ń bẹ̀ torí ìrẹ́jẹ yìí ti pọ̀ jù wọ́n rẹwà jẹ gidi gan ni tí wọ́n dáná anyway máa gbé sẹ́gbẹ̀ẹ́ ń bí ṣé ó ṣe é ṣe bẹ́ẹ̀ yẹn irọ́ kò ṣe é ṣe anyway máa ṣe báyìí mo fẹ́ kẹ́rí ṣẹ́rí O.E. Vidal ń bẹ̀ yẹn o O.E. Vidal ṣe ti rí bẹ́ẹ̀ yẹn wọ́n parọ́ mọ́ Reverend Samuel Ajayi Crowther ni wọ́n parọ́ wọn àwọn tó ń ṣe ẹ̀sìn Kristẹni yẹn náà parọ́ yẹn o ṣe ti rí pé irọ́ ló bá dé ìkejì ẹ jẹ́ ká wá lọ sínú ìwé yẹn lẹ́ẹ̀kan sí wọ́n tún kọ kọ́kọ́ sínú ìwé yẹn tí mo fẹ́ kẹ́ mọ̀ níbí báyìí wọ́n sọ pé wọ́n wá sọ báyìí pé iṣẹ́ táwọn ṣe mí báyìí o pé àwọn fi sínú àdúrà pé á jẹ́ kí àwọn Ọlọ́run kí wọ́n
rí pé wọ́n ní lọ síwájú láti ṣe wàásù tí ó máa fún ilẹ̀ Gẹ̀ẹ́sì ní agbára láti lè borí wa. Tẹ́rí pé kò ṣe àǹfààní wa náà bá wá. Ntọ́ kọ sínú ibẹ̀ yẹn nìyẹn o. Ntọ́ kọ sínú ibẹ̀ yẹn nìyẹn mo ṣàlàyé fún yín. Ilẹ̀ Gẹ̀ẹ́sì England náà dárúkọ pé effort pé gbogbo akitiyan wọn láti borí wa pé Ọlọ́run á bá wọn fi gbàdúrà sí, Ọlọ́run á fi àṣẹ sórí, Ọlọ́run á fi àmì sí, Ọlọ́run á fọwọ́ sí láti kó wa sínú ìgbèkùn pẹ̀lú rọ̀ wọn. Tẹ́rí bẹ́ẹ̀ yẹn. Ìkejì, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Nínú ìwé wọn, nínú ìwé àwọn kí wọ́n ti ń pè wọn, inú àwọn náà fọ́ra àwọn ọkọ̀ eléyìí, èṣù wọn rèé o, Sátánì, ẹ má bínú, tẹ́rí wọ́n ti kó sí ìyàn lọ́pọ̀lọ́. Sátánì wọn nìyẹn, èṣù kì í ṣe Sátánì o. Sátánì ni tiwọn nìyẹn o. Sátánì àti devil àti Father Christmas wọn òun nìyẹn o, tó ń gbé ọmọ sápò. N tó wáyé nìyẹn o. À ń ṣàlàyé, àwọn èèyàn wa ọmọ kìíní à ń gbìyànjú ká ṣàlàyé ni, ẹ má ṣe lọ́rọ̀ pé àbú wọn. Nǹkan tó bá dẹ̀ wù wọn ni kán ṣe pẹ̀lẹ́sìn tiwọn lọ́hùn. Àmọ́ pé kán máa purọ́ ọmọ tiwa ká wá kẹ́yìn sí tiwa. Àwọn ṣe wá níbà, wọ́n ń ba ọpọlọ, ẹ mọ yà wọ àdúrà ọpọlọ àwọn èèyàn tán ti yí pẹ̀lú rọ̀ yìí. Tán máa lọ sí ilé ẹ̀sìn, tán máa ní èṣù ló ní kí n ṣe, tán máa lọ sí ilé mọ́ṣáláṣí, èṣù ló ní kí n ṣe, irọ́ dẹ̀ ló bá dé, a máa fi hàn yín. Ẹ ṣáà máa bá wa lọ lórí ètò, ẹ ṣeun. Ṣé rí, mo fẹ́ kẹ́ wo ìyàtọ̀ wà láàrin bí àwa ṣe máa ń ṣe ti bá ṣe máa ń bọ èṣù wa àti báwọn ṣe ń ṣe bó ṣe ń bọ Sátánì wọn. Ìyàtọ̀ yẹn mo fẹ́ kẹ́ wò ó sìn. A kàn máa ṣe ń ṣókí mi fẹ́ kó pẹ́, ẹ wò náà. Ṣé rí, bó ṣe ń bọ Sátánì wọn nìyẹn o. Ṣé rí bẹ́ẹ̀ yẹn, wọ́n ń bọ Sátánì wọn nìyẹn o. Ṣé rí bẹ́ẹ̀ yẹn, Sátánì wọn ló ń bọ yẹn o. Ṣé rí, Sátánì wọn ló ń bọ yẹn o. Mo kàn fẹ́ kẹ́ rí ni kó yé wa. Sátánì bó ṣe ń bọ Sátánì wọn nìyẹn. Nǹkan kò dẹ̀ ṣe nǹkan kan, àbá wọn wí àtó bá ní nǹkan, àbá wọn wí bó ṣe ń bọ Sátánì wọn nìyẹn. Bó ṣe wù wọn, bó ṣe ń ṣe lọ́dọ̀ wọn nìyẹn. Àmọ́ wọn èwo wá ní kíkẹ́ wá dá tiwa dúró, ká wá sọ pé tipátipá ká wá kẹ́yìn sí tẹwa, ká wá kọjú sí tiyín. À ń para wa sáyé nìyẹn. Tó yẹ mo ṣe sọ pé wọ́n gbé ogun ẹ̀mí tì wá. Bá a ṣe máa gba Yorùbá nation ni pé ká sọra wa jí nínú ẹ̀mí. Àwa lè gba Yorùbá nation ní ayé. Ṣé mi yé yín? Ẹ já tẹ̀síwájú. Ṣé rí ràn gbogbo wọn, ṣé rí ìwo tó ń wọ̀ lórí, ṣé rí ràn, ṣé rí. Mo fẹ́ kẹ́ rí ìyẹn dáadáa fúnra yín ni o. Kẹ́ rí fúnra yín, kẹ́ mọ̀ fúnra yín pé bí wọ́n ṣe ń ṣe tiwọn nìyẹn o. Bọ́n ṣe ń ṣe tiwọn kò tán mọ́ tiwa rárá. Ẹ máa rí yàtọ̀ yẹn níwájú. Ẹ ṣáà bá wa lọ lórí ètò. Ṣètì ní sè pé Sátánì nìyẹn, kò sí ọ̀rọ̀ èṣù. Tẹ́ bá wo orí fọ́nrán yẹn, kò sọ̀rọ̀ èṣù rárá. Kò sí ìtumọ̀ Sátánì ní èdè Yorùbá, kò sí ìtumọ̀ èṣù ní èdè Gẹ̀ẹ́sì. Ó ní mò ń sọ fún yín, wọ́n parọ́ mọ́ èṣù wa ni o. Wọ́n parọ́ mọ́ ni. Ẹ já tẹ̀síwájú. Mo fẹ́ kẹ́ rí lè. Ẹ má gbàgbé èṣù dé ní ọjọ́ Sunday tó ń bọ̀ 24th of December 2023, ẹ má bínú. Látàmọ́gọ́ aago mọ́kànlá sí aago márùn-ún ní Air Force Base ní Sam Etnan Air Force Base, PWD Ìkẹjà. Ẹ jọ̀ọ́ ẹ bá rí bẹ́ẹ̀. Gbogbo ọmọ káàrọ̀ jẹ́ láti débẹ̀, wọ́n ti pò wá núpọ̀, wọ́n ti pa irọ́ fún wa, wọ́n dẹ̀ ti fi yẹn yí wa lórí tá a mọ̀. Ẹ já tẹ̀síwájú. Ibi tí mo fẹ́ lọ gangan rèé. Mo fẹ́ ṣàlàyé lè fún wa lẹ́kùnrẹ́rẹ́. Torí ó máa nílò pé ká ṣàlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ fún wa. Wọ́n ti pa irọ́ fún wa tó yẹ pé púpọ̀ nù wa ó ti yí ọpọlọ wa táwo mọ̀. Wọ́n ti fi irọ́ yẹn yí ọpọlọ wa. Púpọ̀ náà wá gbàgbọ́ pé èṣù ni Sátánì, kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ibi tó ti gbé parọ́ yẹn lèmi fi hàn yín. Mo lè fẹ́ kẹ́ tú àṣírí yẹn. Tẹ́ bá ṣe rí, ẹ bá wa pín síta. Mo fẹ́ kẹ́ fojú ara yín rí. Torí mo ṣètò kan, mo sọ̀rọ̀ ń pa ẹ̀, àmọ́ kò yá wọn kan. Mo á ń gbìyànjú kí n ṣàlàyé ẹ̀ fún wa kó lè yé wa dáadáa. Ká kígbe kíní gbogbo àgbáyé fún gbogbo ibi tí ọmọ Yorùbá bá wà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tó wọn létí.
torí púpọ̀ nínú wa a nígbàgbọ́ nínú ẹ̀sìn irọ́ wọn wọ́n dẹ̀ parọ́ fún wọn ni. ṣe rí nǹkan tí wọ́n kọ sí báyìí ọ̀rọ̀ tí ẹ má gbàgbé ọ̀rọ̀ tí wọ́n kọ síbí tí ẹ mọ̀ pé mo ti ṣàlàyé fún yẹn ti rí ẹ̀ mo ti fi ẹ̀rí hàn yín sí pé Reverend Samuel Ajayi Crowther kan ló kọ ìwé yẹn O.E. Vidal Bishop Designate òun ló kọ ìwé yẹn wọ́n ti fi ẹ̀rí yẹn hàn yín. Àwa tẹ̀síwájú nǹkan tí O.E. Vidal òun ló kọ eléyìí ó kọ èṣù ó kọ devil ó kọ Satan ó wá pé Reverend Samuel Ajayi síwájú pé wá túmọ̀ èṣù yẹn fún mi kọ̀ọ̀kọ́ èṣù àwọn tó kù màá fi sí lẹ́yìn fún mi. Àwọn Reverend Samuel Ajayi Crowther wá kọ èṣù kò ní ìwà akó ilé rẹ̀ síta ó tán ló kọ bó lè ṣe kọ yẹn gba nǹkan tó fi ń kọ ìwé sílẹ̀ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn yẹn ó wá fi ìyẹn ní arákùnrin tá a mọ̀ sí Owen Emrick Vidal ìyẹn Reverend irọ́ Bishop Designate ló wá yíwèé ìbẹ̀rẹ̀ tí àwọn Reverend wa kọ́lọ́ fọ́run kẹ́ wọn kí èṣù dẹ̀ gbà wọ́n sí àárín àwa ọmọ Yorùbá papọ̀ láṣẹ Èdùmàrè àwọn kọ èṣù ní kí ló ń kọ ìyẹn Emrick yẹn ó kọ as the devil ó wá kọ devil síbẹ̀ èṣù ò túmọ̀ sí devil ta ló fún wọn ní àṣẹ ta ló fún àwọn Kristẹni láṣẹ láti sọ pé èṣù tiwa devil ni ta ló fún wọn ṣẹ́ni bẹ́ẹ̀ yẹn láti èṣù wọ́n sọ di devil ta ló fún wọn ní àṣẹ yẹn wọ́n ṣàlàyé bí èṣù ṣe jẹ́ fáwa èṣù ẹni tá máa bẹ̀ pé kí ó pé ajé wá sí ọ̀dọ̀ wa pé kó fún wa kó rí fún wa kó wọ̀ wá pẹ̀lú ojú àánú pé kó bá wa mójútó àwọn ọ̀tá wa ṣẹ́ni bẹ́ẹ̀ yẹn àmọ́ ṣẹ́ni sọ pé àwọn sọ pé ó ń sọ ń sìn pé as the devil has no kingliness pé disposition his house is made for him pé títì ni èṣù ń sùn ṣẹ́ni pé irọ́ ni gbogbo kínní ẹ gbé kínní yẹ̀ wò gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ̀sìn mi ò ní kẹ́ má tẹ̀lé ẹ̀sìn àmọ́ kẹ́ yẹ ń tẹ̀ ń tẹ̀lé wò òun la gbé síta yìí àti gbé mo ti fi sáà ní ẹ̀ka ibẹ̀ yẹn fúnra yín àwọn kọ èṣù òun kọ devil wọn kì í ṣe kan náà láti bẹ̀rẹ̀ ti rí pé ọkọ̀ èṣù devil Satan wọ́n fẹ́ fi wéra wọn ìtumọ̀ yẹn pé wọ́n fẹ́ wéra nínú ìwé àwọn tó dẹ̀ kọ̀wé àwọn Kristẹni ló kọ́ o Church Missionary Society ló kọ́ ẹ jẹ́ n fi hàn yín ṣe rí lábẹ́ ọ̀rọ̀ tí wọ́n kọ ẹ jẹ́ n fi gbé yìí hàn yín ibi báyìí ṣe rí lábẹ́ Reverend Samuel tí wọ́n kọ yẹn ṣe rí òun dáná o no ele kọ ṣe rí àwọn tí wọ́n kọ Reverend Samuel Crowther àwọn tí wọ́n sanwó tí wọ́n gbé ìwé ìsílẹ̀ àwọn ní Church Missionary Society ẹ ti rí pé Kristẹni ló kọ kínní wọ́n pa irọ́ mọ́ èṣù wa ni mò ń fi hàn wá kó lè yé wa ni o mò ń fi hàn wá ká mọ̀ kúnlẹ̀kúnlẹ̀ ọ̀rọ̀ wọ́n ti parọ́ fún wa ń sìn ó ti fẹ́ lọ fún igba ọdún 200 years ó dín ní mẹ́tàdínlógún ṣe ni bẹ́ẹ̀ yẹn n tó ṣẹlẹ̀ nìyẹn o gbogbo ọmọ káròjìrè ní ṣókí n tó ṣẹlẹ̀ la ṣàlàyé fún yín yẹn sìn ẹ jẹ́ ká wá tẹ̀síwájú mo kàn fẹ́ kẹ́ rí kí ni ẹ má gbàgbé èṣù kìí ṣe Sátánì àti fi hàn yín sìn a dẹ̀ máa ṣe ètò pé wọ́n láti kọ ọ̀rọ̀ kọ́ abẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kọ́ dẹ̀ sanwó padà kọ́ dẹ̀ kọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń gbọ́rọ̀ yìí ẹ máa sọ fún wọn nílé ẹ̀sìn tẹ́ bá ń lọ sìn yìí o ẹ ní ẹ̀tọ́ láti sọ fún wọn pé wọn gbọ́dọ̀ pé Sátánì wọn gbọ́dọ̀ pé èṣù wa ní Sátánì wọn ò tán mọ́ra wọn kò sí nǹkan kan tó tán mọ́ra wọn rárá nínú ọ̀rọ̀ yẹn kàn yé pè wá ní kàn yé sọ pé èṣù di Sátánì rárá ni kódà bó ṣe ń sọ kí nìyẹn wọ́n ń yà wá ń wèrè ni torí wọ́n ń pa irọ́ fún wa wọ́n dẹ̀ ní ká gbà bí òótọ́ tábà dẹ̀ gba irọ́ bí òótọ́ gbígbà tí èèyàn ya wèrè ni àbí kí lẹ́ni mo wí irọ́ wọn á ní ká gbà ká sọ ọ́ di òótọ́
tàbá dẹ̀ sọ̀rọ̀ àwọn kan wá sọ pé àwọn gbé èṣù kúrò lára èèyàn kan irọ́ náà ń pa tẹ́ bá pélé yẹn tẹ́ ń pariwo Olúwa gbà fún yín pé ok ní tẹ́ bá sọ torí kó lè kíkí ní ẹ̀rùn dúró kò túmọ̀ sí pé èṣù ò lọ́wọ́ sí tó ń ṣẹlẹ̀ èṣù ò lọ́wọ́ nù bí èṣù máa ń gbé àwọn ọmọ èṣù ni àmọ́ wọ́n purọ́ mọ́ èṣù òun ni àwa ń sọ ẹ jẹ́ ká gbé èṣù tiwa ga o wọ́n pa irọ́ fún wa ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ kínní tẹ́ bá ti gbọ́ ètò ẹ bá wa pín kẹ́ ṣàlàyé fáwọn èèyàn wa wọ́n parọ́ mọ́ èṣù àti fi àpẹẹrẹ hàn yín ẹ jẹ́ ká wá fi bí ṣẹ́rí tí ẹ ti rí bọ́ ṣe ń ṣe ti Sátánì bọ́ ṣe ń ṣe ọdún Sátánì wọn ẹ jẹ́ ká wá wò bí wọ́n ṣe ń ṣe ti ọdún ti èṣù tàwa ẹ ṣeun ẹ jẹ́ ká wá wò ṣẹ́rí bá ṣe ń ṣe tuntun wa nìyẹn ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí kó yàtọ̀ ṣẹ́rí náà ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí kó yàtọ̀ pátápátá ṣẹ́rí pé ó yàtọ̀ pátápátá ṣẹ́rí náà ẹ jẹ́ kí n fi tí wọ́n hàn yín lẹ́ẹ̀kan sí ṣẹ́rí pé èṣù wa rèé kò tán mọ́ Sátánì rárá ẹ jẹ́ kí n wá fi ti Sátánì wọn kí n fi hàn yín ẹ kéde kíní fún gbogbo àwọn èèyàn wa o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ jẹ́ kí n fi hàn yín kẹ́ lè mọ̀ bọ́n ṣe ń ṣe tiwọn nìyẹn o ṣẹ́rí. bọ́n ṣe ń bọ́ tí wọ́n lè ń rí yẹn mú kàn fi hàn yín ní ṣẹ́rí. ṣẹ́rí tí wọ́n nìyẹn o ṣẹ́rí yàtọ̀ ẹ wo tí wọ́n nìyẹn o Sátánì èṣù ṣẹ́rí pé ó yàtọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀jẹ̀ tó fi hàn wá. Sátánì tí wọ́n nìyẹn o ṣe rí bọ́n ṣe ń múra pẹ̀lú wo ǹjẹ́ rí wo lórí èṣù tiwa kò sí wọ́n parọ́ mọ́ èṣù ni o gbogbo ilé ẹ̀sìn tẹ́ bá lọ ẹ ṣàlàyé fún wọn o kàn yé sọ pé èṣù ló lọ́wọ́ sí nǹkan bẹ́ẹ̀ torí irọ́ tán pa mọ́ wa lẹ́ẹ̀kan sí màá fi irọ́ yẹn hàn wá ká àwa gan láti pariwo kìíní ìjáde fún gbogbo àwọn èèyàn wa torí wọ́n ti parọ́ mọ́ wa tó wọ́n fẹ́ fi kó wa sínú ẹ̀sìn wọn tipátipá láti gba àwọn nǹkan wa wọ́n dẹ̀ ṣe ń ṣédè ní aláti dá dúró wọ́n ti yí púpọ̀ nú wa lórí pẹ̀lú rọ wọn ẹjọ́ ẹgbà ẹ jẹ́ ká gbégbèsè yẹn lápapọ̀ wa mo fẹ́ fi hàn eléyìí hàn ilé ẹ̀kan sí ká tó kásètò ńlẹ̀ tẹ́ bá dẹ̀ ti rí ètò ẹ bá wa pín season wa lórí kí n láti orí Oduduwa TV Radio ẹ má gbàgbé bá a subscribe sórí Oduduwa TV Radio wa lórí YouTube, Facebook, TikTok ẹ jọ̀ọ́ mo kàn tó máa fi bẹ̀ yẹn mo fẹ́ fi bẹ̀ yẹn ó ṣe pàtàkì ká ṣàlàyé torí àwọn èèyàn wa ò mọ kíní tí ọ̀rọ̀ mi yé yín wọn ò mọ̀ bọ́ ọ mo fẹ́ kẹ́rì ni dáadáa ṣe ti bẹ́ẹ̀ yẹn irọ́ náà pa o ibi tí wọ́n ti gbé kọ èṣù àwọn kan gbé devil sí irọ́ dẹ̀ ló bá dé mo ń fi hàn yín bí wọ́n ti gbé purọ́ fún wa ni o mo dẹ̀ ti fi hàn yín pé mo ti fi ẹ̀rí tó dájú hàn pé Reverend Samuel Ajayi Crowther kọ́ ló kọ òun yẹn òun kọ́ ló kọ́ ẹni tó kọ́ lẹ̀ ń wo orúkọ ẹ̀ kò sí orúkọ tó wáyé pé àwọn ọlọ́kọ ni orúkọ wọn ló máa ń bẹ̀ ṣẹ́rí ẹ jẹ́ kí sáré wá béèrè fún yín mo fẹ́ fi lè hàn yín ẹ má bínú àwa fi yẹn ṣe ìlọ eléyìí kẹ́ fi tó gbogbo ọmọ káàró jèrè wọ́n ti parọ́ fún wa ẹ jẹ́ kí a la ojú wa ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ní ẹ̀bẹ̀ lábẹ́ gbogbo ọmọ káàró jèrè àdá láti ṣe àwọn kankan pẹ̀lú àwọn láti bá ṣe máa
pé gba àwọn bàbá wa Samuel Ajayi padà wọlé sáàrin àwọn ọmọ Yorùbá ní ẹ̀mí nínú ẹ̀mí torí wọ́n pa irọ́ mọ́ wọn ṣẹ́rí ẹni tó kọ ìwé yẹn gangan orúkọ ẹ̀ ló wà ń bẹ̀ yẹn ṣẹ́rí mo fẹ́ kẹ́ mọ̀ ẹni tó kọ ìwé yẹn Owen Emerick Vidal tí a sọ òun dẹ̀ ni tí àwọn kan ti sọ lẹ́tẹ̀ kan àti sọ tẹ́lẹ̀ àti sọ àmọ́ àwọn kan ò gbọ́n tá à ń sọ àti sọ mo fẹ́ fi bẹ̀ yẹn hàn ẹni kẹ́ lè mọ̀ pé ṣẹ́rí ẹni tó kọ ìwé yẹn òun rèé o kì í ṣe àwọn olóògbé wa Reverend Samuel Ajayi Crowther wọ́n lò wọ́n ni o òun lẹ ti gbọ́ yẹn o gbogbo ọmọ káàró jèrè èṣù wa kì í ṣe Sátánì ẹ bá wa gbìyànjú kẹ́ polówó kí Ọlọ́run fọ́run kẹ́ àwọn bàbá wa Reverend Samuel Ajayi Crowther torí wọ́n pa irọ́ mọ́ wọn wọ́n ṣe àwọn pa irọ́ mọ́ wọn k'Ọlọ́run fọ́run kẹ́ wọn a gbọ́dọ̀ bínú sí wọn wọ́n dìídì pé ká kọjú ìjà sí ara wa ká máa kọjú sí àwọn tó ń rẹ́ wa jẹ gangan àwọn tí wọ́n lọ kọ ìwé yẹn ẹ̀rí ti rúkọ àwọn gangan náà parọ́ fún wa ẹ̀rí pé irọ́ ló bá yé látòkè délẹ̀ kò sí nǹkankan gbogbo ẹ̀ irọ́ ni látòkè délẹ̀ pátápátá níta máa ṣe ń sìn ẹ jẹ́ ká wá sọ pọ̀ ká wá bẹ̀rẹ̀ sí nípa tí ká ṣe ètò bá ṣe máa kọ kọ́ ṣe máa wá kọ ìwé tí wọ́n lè máa kọ sórí àwọn orí fọ́nrán àti orí tẹlifóònù àti gbogbo àtàwọn newspaper kọ́ tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kọ́ dẹ̀ sọ pé èṣù kì í ṣe Satan pé àwọn purọ́ ni bá ṣe aláti gbé ìgbésẹ̀ yẹn kí wọ́n yé parọ́ mọ́ èṣù wa sọ̀rọ̀ mi yẹ yín irọ́ ni o èṣù kì í ṣe Satan rárá o ṣe rí pé èṣù wa rèé o Sátánì wọn jẹ́ kí n fi yẹn hàn yín lẹ́ẹ̀kan sí ó yàtọ̀ pátápátá torí ẹ̀ la ṣe gbé ètò yìí kalẹ̀ pé ká ṣàlàyé fún wa o wọ́n ti ṣe rí àmì Sátánì wọn nìyẹn kò tán mọ́ èṣù wa ṣe rí bẹ́ẹ̀ yẹn ìkejì ẹ̀jẹ̀ ní tó fi lè hàn yín mo kàn fẹ́ fi yẹn hàn yín kẹ́ lè mọ̀ tọ́ máa ń bí tọ́ máa ń sọ pé kíní kan rán wọn létí pé ẹ̀rọ àtàn o kì í ṣe bẹ́ẹ̀ o sọ fún wọn ni ṣàlàyé fún wọn pé irọ́ o àwa kọ́ o Sátánì tí nìyẹn o bẹ́ẹ̀ ṣe ń ṣe tí nìyẹn o kò kàn àwa o àwo ò lọ́wọ́ ń bẹ̀ rárá ni ṣẹ́rí Sátánì wọn lẹ̀ ń wò ń bẹ̀ yẹn ṣe ti rí bẹ̀ yẹn ṣẹ́rí Sátánì wọn lẹ̀ ń wò yẹn pẹ̀lú wo àwo ò lọ́wọ́ sí o kọ́ má fi yẹn kò dẹ̀ nǹkan bá lè wọn kọ́ ṣe lọ́hùn kọ́ ṣe lọ́dọ̀ wọn ṣẹ́rí àtọkùnrin àtobìnrin pẹ̀lú wo lórí èṣù wa kò rí bẹ́ẹ̀ o ǹjẹ́ rí ìwo lórí èṣù tiwa kò sí o Sátánì wọn ló gbé ìwo sórí o èṣù kì í ṣe Sátánì ṣẹ́rí Sátánì rèé o Sátánì wọ́n kọ́ sókè èṣù rèé wọ́n yàtọ̀ ẹ bá wa pín ètò ìkẹsọ fáwọn èèyàn wa ẹ yé sọ pé èṣù ló ní kẹ́ ṣe o torí gbígbà tí èèyàn ń ya rẹ̀ wéré ni wọ́n ń ba orísun wa jẹ́ káwa máa gbé tiwọn ga nítorí ṣe fún wa nìyẹn wọ́n ń ba orísun tiwa jẹ́ káwa máa gbé tiwọn ga ǹjẹ́ àní ya wèrè á ya wèrè torí wọ́n pa irọ́ fún wa àdẹ̀gbárọ́ ẹ jẹ́ ká lajú wa o season wa lókì láti orí Oduduwa TV rédíò bá bá ṣe ń rí ètò yẹn bá a máa pè fún àwọn èèyàn wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ bá wa pè ó ṣe pàtàkì à ń la àwọn èèyàn wa lóye ká tají wọ́n ti pa irọ́ fún ó ti wá tó báyìí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀ ẹ bá wa pè ètò bá ṣe ń rí ètò yẹn bá a pè ẹ ṣeun ó dìgbà kan ó dàbọ̀.